Mo fẹ́ sọ̀rọ̀ nípa oògùn owó. Oògùn owó. Eléyìí tí òwe kan tó kíní dì wípé a kì í ké yàgò fún ẹlẹ́sìn àná. Àwọn àbá mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn náà máa ń pọ̀wé yẹn pé a kì í ké yàgò fún ẹlẹ́sìn àná. Ẹlẹ́sìn àná. Èèyàn tó gun ẹṣin tí ò gun mọ́. Èèyàn tó lówó lọ́wọ́ tí ò ní mọ́. A kì í ké yàgò fún ẹlẹ́sìn àná. Wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa oògùn owó. Àkọ́kọ́, ìbéèrè kan ń tawọ́ tasẹ̀ nínú mi tí mo sì fẹ́ kí ẹ bá mi wá ojútùú sí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi tẹ́ jẹ́ ọlọ́gbọ́n lórí ẹja mú. Ẹ dákun, ǹjẹ́ oògùn owó ni máa ń pààyàn ni? Àbí ayọ̀pọ̀ rọ́ wípé òun náà lówó lọ́wọ́, ó fẹ́ oppress àwọn ẹgbẹ́ ṣe ni máa ń pa wọ́n ni? Àbí oògùn owó yẹn gangan spirit yẹn gangan ló ń pa wọ́n? Ǹjẹ́ ṣé spirit oògùn owó wà àbí ò sí? Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé oògùn owó ayé ọjọ́ òun táwọn bàbá wa máa ń ṣe. Wọ́n kọ́ ilé méjì, ilé mẹ́ta, ilé mẹ́rin, àwọn ilé alájà ńláńlá yẹn. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Wọ́n ò ní ìyàwó kìíní, ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin, ìyàwó karùn-ún, ìyàwó kẹfà. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, ẹ̀mí wọn tún máa ń gùn. Àwọn àgbàlagbà ẹjọ́ nìyẹn o. Bàbá mi kan jẹ́ ó yé mi pé kò fẹ́ sí àwọn àgbà ayé ìjọ wọn tí wọ́n ń sáré, tó ṣùgbọ́n eré tí wọ́n ń ṣe eré ìsìn tí wọ́n ń sá yìí, ẹ̀mí wọn gùn láyé àtijọ́ pẹ̀lú oògùn owó tí wọ́n ń ṣe. Àwọn kan ẹ rí wípé kódà ẹ̀mí wọn a máa gùn, ṣùgbọ́n púpọ̀ nínú wọn tún máa ń wà láyé tí owó yẹn sí lọ́wọ́ wọn mọ́. Púpọ̀ nínú wọn a máa wà láyé. Aláwọn àgbáyé àtijọ́ tó yẹ pé wọ́n lówó lọ́wọ́ gángbà yẹn, wọ́n kọ́lé, ilé yẹn sì wà o, wọ́n sì wà ṣùgbọ́n wọn lówó lọ́wọ́ mọ́. Ó ní ó kọ́kọ́ bí òwe a kì í júbà àfìmọ̀ sínú kú tí mo sọ yẹn ti jẹjọ nìyẹn tí mo sì lọ. Ó ló mú òwe a kì í ké yàgò fún ẹlẹ́sìn àná wá. Àwọn tó ti lówó lọ́wọ́ yẹn, tán ti làmìlaka, tán ti níláárí yẹn, a kì í ké yàgò fún ẹlẹ́sìn àná. Ẹni tó ti lówó lọ, tó ti lògbà tiẹ̀ lọ, kò sí àpọ́nlé téèyàn tún lè fún mọ́. Àpọ́nlé yẹn ò lè dàbí mọ́. Olórin kan ní ẹni a bá jẹnu owó ẹ̀ ní gbólówó. Owó yẹn ó tọ́ka sí pé béèyàn bá ti ní rí, ayé ti gbàgbé ẹ̀. Ẹni tó bá sì ní lọ́wọ́ báyìí náà mọ̀. Ẹgẹ́ tẹ̀ báyẹn. Bí wọ́n á lọ rèé, ẹ wá jẹ́ àwọ̀ àwọn ọ̀dọ́ ọ̀sìn tí wọ́n ń ṣoògùn owó tó ń ti dídín ẹ̀mí wọn kúrú. Ọ̀pọ̀ ti ya wèrè. Àwọn míì ń sáré kọjá kádàrá wọn. Láyé ìgbà yẹn, wọ́n á máa béèrè nítorí wọ́n gbà. Kí ni ó bá ìṣẹ̀dá wọn mu? Kí ni ọjọ́ orí wọn tó ń ti oògùn tán fẹ́ ṣe fún wọn tí wọ́n ìlú lọ́wọ́? Ṣùgbọ́n ní ìsìn yìí kò fẹ́ẹ̀ mú mọ́. Àwọn ọmọ ìsìn yìí wọ́n wo kí ni kádàrá àwọn yàn, kí ni ọjọ́ mélòó làwọn fi lò ó. Àwọn tá ń ṣe fún wọn gan kò sí tó kàn wọ́n débi kó bóyá wọn ò pẹ́ kó bóyá wọn ò pẹ́ o, kán sà ti ṣe fún wọn, kán ti rí sí ọwọ́ wọn, kán ti polówó ọjà. Láàrin mi àti yín wọn wá pẹ́ mọ́. Àwọn ọ̀dọ́ ọ̀sìn yìí láti 20 years lọ wọ́n ti ń ṣoògùn owó. Owó wàá dé nígbà tí wọ́n bá fi wọ 30 years 35 years. Ọ̀pọ̀ ọdún wò kí ń pé 40 ẹlẹ́kọ̀ọ́ ló fi polówó fún wọn. Nọ́mbà fò sánlẹ̀, nọ́mbà kú.
nọ́mbà dáwọn orogún ìyá wọn kan wọ́n ti rógo ẹ̀ ní ọmọ ológun wọ́n ti pa. Eré wo ló sá tẹ́ ẹ mọ̀? Eré wo ló sá tẹ́yìn ò mọ̀? Èèyàn jẹ́jẹ́ ni kì í já àwọn bínú ẹ̀ ní àwọn wà jẹ́ ó sì ìgbà olówó dolówó ná kí lè eré tó sá tó fi dolówó. Irú èèyàn wà bẹ́ẹ̀ jẹ́ láwùjọ, irú èèyàn wo nìyẹ́ ẹ̀ jẹ́ láwùjọ, àwọn òbí ẹ̀ bóun náà sì rí àtẹ̀rẹ̀fọ̀ dìde ní ẹ̀nà àbáta pàtàkì dìde ìyá léèyàn àbá léèyàn. Ṣé ti béèrè àwọn yẹn? Àwọn kan wà tó jẹ́ wípé oògùn owó tí wọ́n ó ṣe wọn ò nílò 40 years láyé, wọn ò ní pé 40 ọdún táyì dágbére fáyé. Àwọn mi ò ní pé 50 years. Ó ti wà pé tán bá fi ìtàn ṣe yìí o, ẹlòmíì tó wá pọ̀ ọmọ ọdún 20 ọdún ló wà tó fi ṣògùn owó, wọn ó sọ fún un pé yóò tún lo ọdún tó ti lò yẹn sí lókè pẹ̀ á jẹ́ 40 years. Ẹlòmíì tó wáyé pé 30 years ni wọ́n sọ fún un pé yóò tún lo 30 years sí, kò ọdún yẹn èṣù yẹn òye kíní yẹn bá wọn kà á, àjẹnú yẹn ò kí ń bá wọn kà báwọn ṣe ń kà yẹn tọ́jọ́ fi pé. Ààrẹ tó jẹ́ wípé colleagues ni wọ́n tí mo mọ̀ dáadáa, òun ní pawọ́dà ó dẹ̀ tún jẹ́ ìlú mọ̀ká, ó ṣògùn owó fáwọn èèyàn tó mọ̀, fáwọn èèyàn tán jọ jẹ́ campus, gbogbo wọn ò pé 50 years. Oògùn owó tán ṣe wọn gbọ́dọ̀ pé 50 years. Kò sí mọ́ ṣe lè ṣe tí gbogbo wọn yìí kọ́ tí wọ́n yìí kú. Wọ́n bá náwọn ọmọ ẹ tó lè bá wọn yí padà kò sí yí padà. Bẹ́ẹ̀ náà gbogbo wọn ṣe tẹ̀léra wọn, àfàwọn tọ́jọ́ orí wọn ò tí ì pé èjì yẹn tán sì wà tí ò tí ì pé 50 years yẹn tó yẹ pé wọ́n bá ti fẹ́ mẹ́nu lé 50 bóyá 49 à ń lọ 50 báyìí ọlọ́jọ́ òde. Kí ló dé tá à ń sáré àsápajúdé? Ẹ̀yin òbí ó pọ̀ lọ́wọ́ yín. ọmọ ìyá lágbájá ló kọ́lé òun, ó tó bá dé mọ́tò tó rà fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ báyìí ni ẹ̀yin ẹ̀fẹ́ ṣe kinní kan. Òbí ó ti ọmọ tìkú ti ọmọ lọ sí eré sá. Àwọn ọmọ tá a tó ń fẹ́ nìsín tán jóbìnrin, àwọn náà ó ti ọkọ wọn tìkú ti yóò lọ sí eré sá. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹlẹ́kọ̀ọ́rùn ó polówó fún wọn gbọ́n bá ti kánjú kọjá kádàrá. Oògùn owó a kì í kéyàgò fẹ́lẹ́sìn àná, a kì í kéyàgò fún ẹlẹ́sìn àná. Ẹja sáré mọ́ níwọ̀n. Oògùn obìnrin bá ti sáré jù yìí ń pààyàn. Àwọn àjànú tó tì í ń pààyàn kì í ṣe wípé ká mọ̀ sáré ṣùgbọ́n ká sáré níwọ̀ntúnwọ̀nsì. A kì í kéyàgò fẹ́lẹ́sìn àná. Ẹ ṣeun, Ọlálẹ́kan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ̀ mí súná yá fíkúdé orúkọ tó gbowó lọ abọ́ra tí kì í bọ́mù kà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àṣà oníbalẹ̀ kó gbé kó aṣá òdò níbalẹ̀ kó gbódò yẹn olóògbé máa bẹ gúngún alábàárà ló fún lásán tán kọ́tẹ̀ légún lẹ́yìn ni wọ́n pè ní ẹ̀sà ní o ẹ̀sìn wo ẹ̀ǹlẹ́ o tẹ̀ ń wò wá o ẹ ṣeun. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ. Bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là bẹ́sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè. Tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn. Tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́
wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀làlẹ̀ ń lọ. Wọ́n wà ní ìlú péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Nínú òní di o, yọ yẹ wa o, kò ní yẹ ẹlẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.